bàbá kọ́kọ́ wọnú ilé kan ìyálélé ńlá kọ́kọ́ kí ẹlẹ́gbẹ̀rin ìgbàkọ akí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé níbikíbi tẹ́ ti láǹfààní láti máa wò wá láti máa gbọ́ wá àkàndọ̀rọ̀ Awíkonko lórúkọ tèmi Àjàó Àrò Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ṣe orí ètò yìí ètò wa ojú abẹ níbi tá a ti ń pẹ̀ kẹlù ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó jẹ jáde lójúmọ́ pàápàá jùlọ nínú àwọn ìwé ìròyìn wa lórí pé ayé ti kúrò níbi tàtijọ́ tó jẹ́ pé èèyàn lọ sí ibi tí wọ́n ti ń ta ìwé ìròyìn èèyàn ka ilé tí èèyàn kà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jí ló fẹ́ kàwé ìròyìn ní ọ̀làǹfààní bóyá kò sí dátà lórí fóònù wọn ẹ wo tí kálukú fi bá ṣe òjò rẹ̀ lọ gbogbo alóye ká mọ nǹkan tí ń lọ nínú ìlú ẹ jù ẹ lẹ̀ ẹ jẹ́ kí wọ́n ṣe bó ṣe wù wọ́n lọ borílẹ̀-èdè yìí jẹ́ bó ṣe dé yìí lọ́ba jẹ́ débi tó wà yìí ẹ jẹ́ agbègbèsẹ̀ borílẹ̀-èdè yìí ó ṣe dáa you need information we need information gbogbo ala nílò information àwa kì í káàbọ̀ sí àkọ́tún ètò ojú abẹ fún tòní èmi àtẹnìkejì mi. Olútáyọ̀ Fáṣínà ló kọ tí mò ń jẹ́ òun ipa kọ mẹ́rin àtòrí pé àwọn àgbà bọ̀ wọ́n ní adídí ẹ̀yìn mọ́ sí. àgbà ọ̀lẹ ni. ń bá a bá débi iṣẹ́ ń ṣe là á mú sí. ibi tá a ti bẹ̀rẹ̀ lónìí òun náà ni ìròyìn pọ̀ ńlẹ̀ ṣùgbọ́n ká bẹ̀rẹ̀ níbi tí ọ̀rọ̀ tí agbẹjọ́rò àgbà nì Fẹ́mi Fálànà Senior Advocate of Nigeria tí wọ́n sọ lórí ọ̀rọ̀ àwọn olóṣèlú gbogbo alámọ̀ wípé ìgbà tó olóṣèlú tán bá ti dìbò wọlé lẹ́yìn wíwọlé wọn ẹ lè má gbọ́ nǹkan kan wọ́n lè má ṣe nǹkan kan ṣùgbọ́n bá bá ti ń lo bí ọdún méjì ohun tí yóò tún wà lórí ẹ̀mí wọn ní láti tún padà wá tàbí ìpele míì nínú ètò òṣèlú ìpele míì nínú ètò ìṣèjọba tí wọ́n tún fẹ́ lọ àkàsọ̀ míì tán fẹ́ gùn. kódà àwọn ò ní tí ì jẹ kan tán. tí wọ́n fi máa lé mi tí kì í bá ṣe pé a bá ní òfin tó gáìdì wọn tàbí tó sọ fún wọn pé á dẹ̀ ní òfin tó sọ pé ìgbà báyìí àsìkò báyìí la ṣe ṣùgbọ́n unfortunately àwọn òṣìṣẹ́ ẹ̀ka ìjọba kan wọ́n máa ń fi ojú bu àwọn kan gẹ́gẹ́ bí àṣẹmọ́lù ẹ̀ràn baálé àti pàápàá pé àrí ìgbọ́dọ̀ wí ni wọ́n ẹ̀sájà máa lò lọ bẹ́ẹ̀ náà ni mo fẹ́ ká kọ́kọ́ sọ̀rọ̀ nípa rẹ̀ Fẹ́mi Fálànà sọ wípé kí ìjọba ó ṣàmúlò òfin tó wà ńlẹ̀ nínú Electoral Act tàbáwọn òfin míì tó wà tó lè ran àwọn ilé ìgbìmọ̀ asòfin àgbà lọ́wọ́ àwọn tó bá fẹ́ díje fúnpò òṣèlú kan kí wọ́n ní sùúrù di àsìkò tí òfin bá sọ pé kí wọ́n bẹ̀rẹ̀ ìpolongo. bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin aráalé àti ibi tí atẹ́gùn ẹ̀tún fẹ́lẹ́lẹ́dẹ́ ní Awíkonko TV ọ̀rọ̀ tí amòfin Fẹ́mi Fálànà tó sọ̀rọ̀ tó dáa ni torí pé ẹni ó bá àìwòsàn dáràn ẹni ó bá sì mójú ògùn ní mọ́ pàbíyìnrè irú ipò tọ́lọ́run tó Fẹ́mi Fálànà sí níbi ọ̀rọ̀ òfin lù yìí ó burú jù kí wọ́n máa wo nǹkan kọ́ máa mẹ́hẹ kí wọ́n sì ṣe bí pé wọn ò rí kíní ọ̀hún alábọ̀rún ti ń dẹ̀wù sáwọn olóṣèlú àkókò péréte tí ètò ìdìbò ìpolongo òbò wà ó wà lákọọ́lẹ̀ ìwé òfin ètò ìdìbò ọdún 2020 wà ṣàdáyẹnrí ẹ̀ ó wà well explicit àkókò báyìí lábẹ̀rẹ̀ ìpolongo òbò sígbà báyìí tí ọjọ́ òbò ó wáyé ìbò ní àwọn oṣù tó gbọ́dọ̀ ti jẹ́ kí ìpolongo ó wáyé ìkéde public gbogbo ẹ̀ ló ti wà lákọọ́lẹ̀ ìgbà tí ó wà sí òpin for example ètò ìdìbò gómìnà wáyé ìpínlẹ̀ Ọ̀ṣun yóò wáyé ìpínlẹ̀ Èkìtì ní ọ̀kọ́ báyìí lóṣù kẹfà ọdún 2026 lẹ́yìn ní tìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n tẹ̀lé oṣù kẹfà oṣù kẹjọ gbogbo àsìkò tí wọ́n parí ètò ìpolongo wọn ó wà lákọọ́lẹ̀ gbọ́ tí wọ́n gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ṣùgbọ́n ẹ̀rọ àwọn olóṣèlú ọgbọ́gbọ́n ni wọ́n fi bẹ̀rẹ̀ à ń polongo òbò ọgbọ́gbọ́n ni ńgbọ̀ ìyá ló tiẹ̀ ti wá wùyàn sí báyìí débi pé bó bá ṣe wọn ní ń polongo ẹ̀. ìgbà míì gan wọ́n lẹ pósítà láì tí tẹ́ bá sọ wípé wọ́n lẹ pósítà láì tàṣí wọn lè sọ pé àwọn mẹ́ńtọ́ lẹ o irọ́ sì ni. wọ́n mọ̀ ilé ìwà ló mú kí àwọn Fálànà sọ pé òfin ti ró àjọ elétò ìdìbò lágbára àjọ elétò ìdìbò ló ní ẹ̀tọ́ láti wọ ẹni tó bá tasẹ̀ àgẹ̀rẹ̀ sí ìwé òfin ètò ìdìbò ó ní tẹ́yà bá fi lè dán àwọn kan wò kó serve as a deterrent fún àwọn olóṣèlú aláìgbọràn tí wọ́n bá wọ àwọn yìí àwọn kan lọ nígbà bá wọn délé ẹjọ́ yóò jẹ́ àwòkọ́ṣe tàbí ìkọ́gbọ́n. Fẹ́mi Fálànà tiẹ̀ ṣàwàdà ó ní tán bá délé ẹjọ́ kí wọ́n ṣe my lordship my lord kólúwa foríra kọ́ fọ́ra lórí eléyìí ilẹ̀ yìí lérò ti tèmi ń dàgbà sí ni torí pé àwọn nǹkan tí àwọn tẹ́jọ́ lóṣèlú máa wù níwà tí wọn ò bá rẹ́ni pinwọ́ wọn
kíní ọ̀hún yọ dàgàdàgbà tápẹ́ nìkan ò ní ká ìpè Fẹ́mi Fálànà ìpè tó tọ́ ni. ó dà ṣé lórílẹ̀‐èdè Nàìjíríà tèmi àtẹ̀yìn jọ wà tá a mọ̀ wípé nobody above law la máa ń sọ pé nìkan ò ga jù òfin lọ ṣùgbọ́n lórílẹ̀‐èdè tiwa ń bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ga jù òfin lọ. wọ́n bá ṣàgbékalẹ̀ òfin ọ̀nà ṣé wọ́n mú lò àwọn tí wọ́n ṣàgbékalẹ̀ òfin ọ̀nà sáwọn náà kọ́ nínú rú. káwọ àwọn ìpínlẹ̀ lọ́dọ̀ wa ń bí tábàwọ̀ ìpínlẹ̀ Èkìtì àti ìpínlẹ̀ ọ̀tọ̀ pé off-season election la máa ń ṣe. ìyẹn ò ní pé ìdìbò tiwa ò bá táyé mu ò bá táwọn tó kù mu. tẹ́ ẹ bá wo afẹ́tẹ́gùn tí ń fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìpínlẹ̀ Èkìtì lọ́wọ́lọ́wọ́ yìí kọ̀sà ìjọ pé campaign ti ń lọ láì jẹ́ pé ó sì ti sásìkò. bẹ́ẹ̀ bá wo àwọn olóṣèlú tí wọ́n nífẹ̀ẹ́ láti díje dupò wọ́n náà ti ń gbégbèsè bí ìpín ti ń campaign. ẹ wo àwọn ẹlòmíì gan tí wọ́n ti ṣètò ìdìbò abẹ́nú kọ̀mẹ́sì Ọ̀yọ́ láti mọ ta lọ́mọ oyè gan. tààlà ti sí wájú ẹ ti rí àwọn èèyàn míì tí ń ṣera wọn bí ìpá àwọn gan lọ́mọ oyè fáwọn ẹgbẹ́ òṣèlú wọ́n ti ń lọ nú ọjà ẹ ti rí àwọn fìlàdé mọ́rí wọn ẹ ti rí àwọn ẹ̀wù wọn. wọ́n ti ń kó àwọn èèyàn jọ. gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe yìí campaign ni ìpolongo ni. àwọn fọkàn sí pé àtòkèrè lójú jíjì tí mẹ́kún sun pé káwọn ó ti bìkan bẹ̀rẹ̀ bí ò bá tiẹ̀ tí ì jẹ́ wí lórí rédíò lórí tẹlifíṣàn lórí social media kó bẹ̀rẹ̀ láti grassroots bóyá gbèsè táwọn ń gbé nù. ntí ọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀ ni pé tó bá dọjọ́ ìdìbò gangan òfin ká àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú lákàkó láti wo ẹ̀wù tó ní í ṣe pẹ̀lú tí ń polongo olùdíje wọn òfin kan lápákò nítorí kan lápákò lọ́jọ́ ìdìbò yìí ọkàn lápákò ṣáájú ọjọ́ tí ìpolongo ti ṣí sílẹ̀ ẹ máa wo fìlà lórí àwọn aráàlú ẹ máa wo ẹ̀wù gbogbo eléyìí ìpolongo ni. àwọn lè sọ pé kì í ṣe polongo pé ìgbà táwọn ò tí ì mọ gun pódíọ̀mù táwọn ò tí ì lórí rédíò lórí tẹlifíṣàn. ó dìgbà tí wọ́n bá rá bí èèyàn méjì mú tí ẹ wọ́n rí ilé ẹjọ́ tí ẹ sì rí pé wọ́n ti faṣọ péńpé roko ọba àwọn yòókù ọ̀kàràró nírú pé tí Fẹ́mi Fálànà ń pè yìí torí pé tá a bá pàjẹ́ ẹ̀jì ẹ̀rù ò ní bàjẹ́ o gbogbo orú ìgbésẹ̀ yìí ló jẹ́ ìtọ́tọ́. ó dà ẹ jẹ́ ká ti bí wò ó ìgbésẹ̀ tó tọ́ lóòótọ́ gbogbo alájọ mọ̀ bẹ́ẹ̀ a sì mọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì náà tó tún tọ́ ká mọ̀ tó tọ́ dàbí pé ká gbègbè ká ṣe nǹkan tó tọ́ kò sẹ́gọ̀ láàrin wa o àwọn tá à ń pè lólóṣèlú yìí náà kò sẹ́gọ̀ láàrin wọn wọ́n mẹ̀tọ́ ṣùgbọ́n àti ṣẹ̀tọ́ náà ló le láti enforce rules àbí law yẹn láti mú òfin yẹn ṣẹ ta ni àràn tí yóò máa mú wọn ọlọ́pàá ni o EFCC ni o àwọn ìwo àbẹ́ INEC gangan ni ó kó uniform sọ́rùn tó jẹ́ pé tí wọ́n bá ti rẹ̀ ń tọ́wọ́ uniform o tàbí ẹni tí ń polongo ìbò bóyá ní kọ̀rọ̀bì kan o bóyá nínú ìlú kan o bóyá ti gómìnà àbí tẹnikẹ́ni tí yóò máa mú wọn tàbí wọ́ wọn délé ẹjọ́. nǹkan tó dáa jù ni pé ojúṣe gbogbo wa ni láti wá wọ́wọ́ àbàjẹ́ bọ́lẹ̀ ẹ jẹ́ ká fi lè ṣàpẹẹrẹ tí iléeṣẹ́ ọlọ́pàá bá mú ẹni tí ń gbégbó àbẹ̀ tí ń tagbó òfin ò gbà láàyè kó gbére ilé ẹjọ́ tó bá gbére ilé ẹjọ́ ẹjọ́ wọn jàkulẹ̀ torí pé ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìgbẹ́jọ́ ọ̀hún ó ti mẹ́hẹ̀. torí pé ìlànà ti ẹ̀kọ́. ìlànà ẹ̀kọ́ tí ẹnikẹ́ni ó bá mú àwọn tí ń tasẹ̀ àgẹ̀rẹ̀ sí òfin mọ́kéde ìmọ̀ ìpolongo òbò ṣáájú àkókò ilé ẹjọ́ INEC náà wọ́n fà lé lọ. tọ́lọ́pàá bá gbére ilé ẹjọ́ INEC gbọ́dọ̀ wà ń bẹ̀. ọ̀dà èmi àti ń mọ̀ wípé bẹnu bá jẹ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà ojú ó tì bí ẹ̀yin ni wọ́n campaign nísìn èmi ni ọlọ́pàá tí mo fẹ́ fà ń lé INEC lọ́wọ́ lè á sọ pé agogo kò ní sùúrù náà nbí nílẹ̀ yìí lájọ wa ọ̀dà náà ẹ wá fún mi ní nǹkan ṣé ìníyọ̀ǹda yín. ẹ yọ̀ǹda mi o ẹ yọ̀ǹda. bó o la ṣe fẹ́ ẹ sí kí o tẹ. ibi tí gbogbo wà bàjẹ́ fi gògò sí wa lọ́rùn lẹ́nu iná rèé kò sí nǹkan kan míì tó jẹ́ kí wà bàjẹ́ ọ̀dágbádá dábòbà sí alọ́rùn bí kò sí pé èèyàn mi ni àti kí n láà jẹ àti kí n láà mú ojú òun máa wò mí ẹ máa láàánú ẹ máa múra yín láàmú wà gbogbo eléyìí náà lọ. iṣẹ́ ọba ni àìṣekù náà ẹ tẹ̀kẹ̀ yìí sí. ẹ̀yin kẹ́ wà ń bí lánàá ẹ̀ tó kú omi ẹ̀ lómi wọn tó gbé wá gbogbo eléyìí ló mú wa bàjẹ́ gbogbo sọ́run wa ṣùgbọ́n tá a bá fẹ́ kí lu ìyọ̀dà o tá a bá ń pòǹgbẹ pínlẹ̀ Amẹ́ríkà ní ilẹ̀ Gẹ̀ẹ́sì ní Canada ní ó dùn ún wò òpópó mọ́kà máa ń ro ni o. àwọn èèyàn kan ló tún ṣe n tó ràn wọ́n lọ́wọ́ láwọn òkè òkun tó fi dàbí ẹni pé ìlú tó lófin ni tàbí tí wọ́n ń ṣàmúlò òfin tó yìí jẹ́ pé táwa gangan lórílẹ̀‐èdè Nàìjíríà tàbí ilẹ̀ aláwọ̀ dúdú táyì bọ̀wọ̀ fófin tiwa tá a bá débẹ̀ a máa ń maintain a máa ń maintain law and order a dẹ̀ máa ń tẹ̀lé òfin ìṣàkóso ìlú wọn bí èèyàn jọba ń bí bí èèyàn jáàrẹ ń bí bọ́jẹ́ gómìnà ń bí tó bá ti dórílẹ̀‐èdè Amẹ́ríkà
yóò dé èèyàn jẹ́jẹ́ yóò máa lọ jẹ́jẹ́ ńgbà tí ò sí ránkà dédé kò ní kó rìn nbo ni ó ti kó rìn kò sí ránkà dédé kò sí jẹ́sẹ̀mọ́lẹ̀ tẹ́gùn mọ́lẹ̀ kó fọ́ kó sẹ̀jẹ̀ kò lè ṣẹlẹ̀ yòó ń bẹ̀ ńgbà tá ó jẹ́ pé gbogbo àwọn ilé náà ni wọ́n ń lọ sílùú òkè òkun wọ́n ń rí àwòkọ́ṣe báwo ni wọn ò ṣe lè implement ọpọlọ tí wọ́n lò lọ́hùn tí wọ́n fi bọ̀wọ̀ fófin láti wá fi bọ̀wọ̀ fófin bí ẹ máa gbọ́ o lórílẹ̀‐èdè ilẹ̀ òkèrè generally ìbáàsí Kútọ̀nù ǹjẹ́ mọ̀ wípé tọ́mọ Nàìjíríà bá fẹ́ wọ mọ́tò ní Kútọ̀nù tó bá rí traffic light yóò bẹ̀rù yóò bọ̀wọ̀ fún ṣùgbọ́n tó bá jẹ́ nìbàdàn ó lè sọ pé mọ́tò kankan kọjá jàre jẹ́ sáré kọjá lọ. ó sì lè lọ gbé bẹ́ẹ̀. ó lè lọ gbé bẹ́ẹ̀ torí pé kò sí nǹkan tó ṣòdiwọ̀n rẹ̀ gbogbo àwọn orílẹ̀-èdè tá à ń bẹ̀rù yìí pé kán mọ̀ mú mi kámẹ́rà ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń gbé lọ sílé ẹjọ́ ní orílẹ̀-èdè Amẹ́ríkà lórílẹ̀-èdè London kámẹ́rà ni wọ́n máa ti kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹ̀ pé sọ jẹ̀bi tó bá lòun ò jẹ̀bi á mú kámẹ́rà jáde tó bá ti mú kámẹ́rà jáde wọ́n máa fáìn ẹ̀ wọ́n yìí lé wọn àdírẹ́sì tó bá ti píìkì nọ́mbà wọn àti mẹ́tò ní mọ́tò òun náà máa lọ gbé so gbogbo àwọn nǹkan wọ̀nyí ńlá lérò pé gẹ́gẹ́ bí Giant of Africa ó yẹ káwa náà ò ní ní àyín and again ọkàn ni a fi bọ̀wọ̀ fófin a máa ń gbà fúnra wa la fi ń bọ̀wọ̀ fófin ẹni tó bá ṣẹ̀ kó gbà pé òun ṣẹ̀ ó san owó ìtanràn kó fi tìfẹ́tìfẹ́ san ṣùgbọ́n ẹlòmíì tọ́lọ́pàá bá mú ó lè jẹ́ ọlọ́pàá tó fẹ́ mú kéré sí i. ọ̀pẹ̀rù rẹ̀ mọ́sùnmá mi wọ́n fọwọ́ kàn mí. wọ́n jọ máa drag ẹ̀ ni. ṣebí tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ̀ gbọ́ Sowore lọ́jọ́ ìfẹ̀hónúhàn báwọn ọlọ́pàá ni àbáwọn kan ni tí ń bá ọlọ́pàá kan sọ̀rọ̀ lẹ́yìn ọ̀gá pé ìwọ kọ́ ni mo bá sọ̀rọ̀. kí lẹ ẹni yẹn sọ ẹni yẹn gbé ni ẹni yẹn gbé lásán ni wọ́n á sọ pé má gbé mọ́ mi o má gbé sí mi o. ìwọ kọ́ ni mo bá sọ̀rọ̀. gbogbo àwọn nǹkan yẹn. gbogbo ilé lọ́jọ́ tó ń sọ̀rọ̀ yìí ó tọ́ ẹni tí wọ́n wọ́ ilé ọjọ́ fún ọ̀rọ̀ tó bá ọlọ́pàá ìsọ àwọn agbófinró yìí. yóò jẹ́ ìkóra ẹni níjànú. gbogbo ilé yìí tá a bá tí ì mójútó àti níbi tá a lọ. ṣùgbọ́n torí bọ́ọ̀lù lójú kámẹ́rà àwọn ọlọ́pàá ò ní fẹ́ ṣe. ẹ tó bá jẹ́ pé lọ́nà ìlànà òótọ́ ni wọn nílò àti bẹ̀rù òyìnbó gbọ́dọ̀ àbí èèyàn dúdú gan ẹ gbọ́dọ̀ bẹ̀rù ń tó tọ́ ibikíbi tí nǹkan rí o ti wáyé ntótọ́ ní ọmọ jẹ́ kó jẹ́ òkè kó jẹ́ lẹ́ni ntótọ́ náà nǹkan tó tọ́ jẹ́ tí a máa pàǹpì òfin gbé mobile court wà àwọn adájọ́ ń bẹ́ẹ̀ kí wọ́n dájọ́ rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kápẹ́ fáìn lọ́rọ̀ ẹ̀ bá jọ mọ́ pé òun bá agbófinró wí lọ́nà tí so o lè sọ bẹ́ẹ̀ lamẹ́ríkà tó jẹ́ citizen so o lè ṣe bẹ́ẹ̀ sí ẹni tó kéré constable pẹ́ẹ́rẹ́ ọlọ́pàá nílẹ̀ Amẹ́ríkà gbogbo orú eléyìí tá a bá tó débẹ̀ àti pé ìlànà méjì ló mú kí orílẹ̀-èdè kó dàgbàsókè àjẹbánu táwọn pé àjẹbánu tàbí corruption tí wọ́n bá ń sọ ń táwọn èèyàn máa ń rò papọ̀ ọ̀pọ̀lọpọ̀ gbà ni pé owó ni ẹn tó kówó jẹ nìkan ni wọ́n ò mọ̀ pé moral corruption wà àìlóòótọ́ láti sòdodo lórí tó tọ́ corruption ni méjèèjì náà ni mo rí kátajà ìpè káfẹ́ gbowó kátajà ìpè káfẹ́ gbowó òkúta corruption ni. gbogbo tí máa mú léde tí máa jẹ́ kó wà nílẹ̀ pẹ̀pẹ̀ tí ò ní jẹ́ ó gbérí lóye tí wọ́n bá ṣe tán bá gbé òfin jáde tàbí tán sọ wípé òfin ti wà ní lílò lọ́kàn yín ṣe nígbàgbọ́ pé yóò ṣiṣẹ́. mo nígbàgbọ́ yóò ṣiṣẹ́ yóò dẹ̀ mú àtúntò bójú ọjọ́ òṣèlú wa. n tó mú ìbẹ̀rù báyìí mi ni pé ọlọ́pàá mélòó la ní iṣẹ́ ìwò la yàn àwọn ọlọ́pàá yẹn sí torí òṣìṣẹ́ INEC gangan ò lè arrest yẹn àwọn agbófinró ni wọ́n lò agbófinró mélòó ló wà nínú ìlú kan àwọn mélòó náà máa mú jáde báwo náà ti fẹ́ ṣe. ìwà ọ̀daràn láti pinwọ́ rẹ̀ bọlẹ̀ kìí ṣègbésẹ̀ tó nira kéèyàn jẹ́ kó jẹ́ kankan kó sì jẹ́lẹ̀ tí wọ́n ó jẹ́ pé àgbọ̀dọ̀ má gbé kí ni kankan tí mo ní kó jẹ́ ẹni tó ìwà ọ̀daràn láti kápá rẹ̀ ẹ̀ nílò àti mú gbọ́ àwọn tó ń wọ ọ̀daràn ọ̀hún. ká mọ àwọn tá a fi jófin. yes. bá a ṣe mọ àwọn tá a fi ń jófin náà làwọn míì tó ń ṣẹ̀ṣẹ̀ sí. tí ìjìyà tó rọ̀ mọ́ ẹ̀ṣẹ̀ tí ò bá ti pọ̀ jù torí tí ìjìyà bá ti tóbi jù irú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ kèérí bí múlẹ̀. ntí sábà máa ń ṣàkóbá náà ni pé ńgbà tá a bá torí ẹrú sòfin tá a torí ọmọ yí padà ni kì í jẹ́ kó fi ó múlẹ̀ dáadáa mọ́. sẹ́rí tí a bá ní pé ẹni ó bá jí iṣu ẹyọ kan kó lọ ṣẹ̀wọ̀n ọdún 10 ànírẹ́ tí ó ṣẹ̀wọ̀n ẹni ó jí iṣu ẹyọ kan ẹjẹ́ ó san $500 bí owó òtanràn tàbí kó lọ rèé ṣẹ̀wọ̀n oṣù kan irú nǹkan bẹ́ẹ̀ yóò yà kankan yóò sì dínwó àbàjẹ́ bẹ́ẹ̀ kù ṣùgbọ́n tá a bá ní pé ẹni tó bá hùwà báyìí ìjìyà ńlá fún ẹ̀ṣẹ̀ kékeré kì í jẹ́ kí irú àkọọ́lẹ̀ àwọn tá a fi jófin ọ wáyé tí wọ́n bá jẹ́ kí ìjìyà kó mọ níwọ̀n
yóò jẹ́ kí àwọn tí ó dé torí oṣù kan bó ṣe kéré tó yìí kọ́sẹ́ tó gbàdúrà kó wọn lọ rí fasọ péńpé rogun ọba lóṣù kan lẹ́sù wọṣọ polongo lẹ́sù lọ rí ìṣèkéde polongo tí ìṣe bá bẹ́ẹ̀ gangan lọ́wọ́ àná tó. so gbogbo eléyìí àwọn èèyàn jáwọ́ ń bẹ̀ wọ́n sunra kì. n tá ń gbìyànjú àti sọ òun náà ni wípé láti mú òfin ṣẹ láti mú ìlú tòrò láti mú ìlú dàgbàsókè ọwọ́ èmi àti ẹ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà nípò agbára tẹ́ wà nípò àṣẹ tẹ́ wà nípò òfin èso òfin tí yóò rọrùn láti ṣàmúlò rẹ̀. Mo máa ń wo ìgbẹ́jọ́ kan lórílẹ̀‐èdè Amẹ́ríkà tí adájọ́ àgbà kan máa ń ṣe tó jẹ́ ìgbẹ́jọ́ kankan ìgbẹ́jọ́ olójú ẹsẹ̀ fáwọn èèyàn tó bá ṣẹ̀ àwọn tó dẹ̀ ṣẹ̀ lórí ètò ìrìnnà náà ni. Ìlú Èkó ìpínlẹ̀ Èkó ṣe irú nǹkan bẹ́ẹ̀ wọ́n ní traffic court tó jẹ́ pé inú mọ́tò náà ti máa ṣèdájọ́ ẹ̀ ẹni tí ò bá sanwó ìtanràn wọ́n máa gbé lọ sí ọgbà ẹ̀wọ̀n. So now níbi tí eléyìí tí mo ń sọ yìí ǹjẹ́ mọ̀ pé wọ́n máa ń fọ̀daràn lẹ̀ lọ́fẹ̀ẹ́ láì gbowó lọ wọn sọ jẹ̀bi àbọ̀ jẹ̀bi òun jẹ̀bi ẹlòmíì lè sọ wípé n tó jẹ́ kó ń ó sáré kọjá iná ìtọ́kọ̀ lójú pópó òun ni pé òun gbéyà òun lọ sí ilé ìwòsàn òun gbéyà ọmọ òun lọ sí ilé ìwòsàn wọ́n sáré pé òun pé ara ọmọ òun ọ̀yá adájọ́ máa fojú wò wípé n tó mu tó fi ṣe ó gbà kánjú lóòótọ́ ẹlòmíì tán bá dẹ̀ fẹ́ fáìn ẹ̀ wọ́n lè fáìn ẹlòmíì $5 wọ́n lè fáìn ẹlòmíì $2. owó tán tó mọ pé nínú ìdájọ́ yẹn gangan tẹlòmíì tán bá ní kẹlòmíì ó san $5 tán bá tún máa béèrè lọ́wọ́ ẹ̀ pé ọ̀nà wo ló fẹ́ gbà san wọ́n béèrè iṣẹ́ tó ń ṣe èèlò ló ń gbà ọmọ mélòó ló ń bọ́ ọ̀nà wo ni ó gbà san bá sọ pé ẹ̀ ń kọ̀ọ̀kan san $2 adájọ́ lè sọ pé wọ́n bá fi $1 sí tàbí pé fún ìrànlọ́wọ́ fún ìrántí màmá òun tó kú àwọn owó kan wà táwọn yà sọ́tọ̀ láti máa fi ran àwọn tó bá kù díẹ̀ káàtó lọ́wọ́ nílé ẹjọ́ so gbogbo àwọn nǹkan yìí ní tí mo rí ń bẹ̀ ni pé ẹ̀kọ́ ńlá ló jẹ́ fún wa gbogbo nǹkan náà nǹkan ní kankan wo ko adájọ́ mọ̀ bá ẹni tó ṣẹ̀ wọ́n jọ máa sọ̀rọ̀ àwàdà wọ́n jọ mọ̀ rẹ́rìn adájọ́ padà máa gbé ìdájọ́ ẹ̀ kalẹ̀ lórí ibi tó bá gbé ilé ṣe yẹ. dẹ́sẹ̀ péjọ rẹ́rìn. ṣùgbọ́n lọ́dọ̀ tiwa a nígbàgbọ́ pé tá a bá ti ń rẹ́rìn yẹn àti ń fàrífín gbogbo nǹkan ní kankan wo ko gbogbo nǹkan náà ní ká máa wọ́ ọ̀daràn ní ṣòkòtò. káwọ láwọ àmúwà. àwọn nǹkan tí máa ń fa gbogbo ẹ̀ náà lélẹ̀. mo nígbàgbọ́ wípé ẹ̀yin olùwò wa ẹ ti rí nǹkan kan tàbí méjì mú nínú ọ̀rọ̀ yìí. Amòfin Fẹ́mi Fálànà a kí wọn ọ̀rọ̀ ńlá ni wọ́n sọ n tó ṣe ń bá fún èmi tí ó ń jẹ́ tí n fi nígbàgbọ́ pé yóò ṣeé ṣe òun náà ni ọ̀nà tí orílẹ̀-èdè wa wà ìhà tí orílẹ̀-èdè wa máa ń kọ sí ìwà ọ̀daràn torí pé a máa ń wọ ọ̀daràn bí nǹkan tó nọ́mà bí nǹkan tó jẹ́ pé ó ti di àìṣe é mọ̀ sí.